ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó lọ́pọ̀ mọ́ ọ̀rọ̀ tí àwọn ṣéèkì náà ń sọ. Àmọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan ni. Ọ̀rẹ́ mi yẹn ó jẹ́ oníláwàní. So kò dárúkọ mi, èmi náà ní dárúkọ wọn. So oníláwàní ni wọ́n. Àmọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ alẹ́ àná ni mo gbọ́. Kódà mo wò pé màá dídí jókòó láti ṣàlàyé ọ̀rọ̀ yẹn. So ó lè ṣe wá ṣe é ṣe kó jẹ́ pé a jọ kí ẹsẹ̀ bọ ṣòkòtò kan náà lérí ọ̀rọ̀ akídà gidi gan. Àmọ́ mo wò pé ọ̀rọ̀ yẹn nídìí kí n sáré sọ báyìí. Mo ń ṣàlàyé pé àwọn aburú tó ń jẹ́ ẹbọ tí àwọn èèyàn ń ṣe nílọrin, òun ni pé sàárè àwọn àáfàá tán bá kú, àwọn èèyàn ń lọ síbẹ̀. Lẹ́yìn náà wọ́n ń fi aṣọ, wọ́n ń da aṣọ bò ó. Débi pé wọ́n tún wá ń gbé sórí Facebook pé àwọn fẹ́ ṣe tẹ̀jídìdù, yẹn pé àwọn fẹ́ renew aṣọ sàárè àáfàá lágbájá. So mo wá ní aburú lélẹ́yìí ò kíní yìí ọ̀dà. Ọ̀rọ̀ yẹn ó tó bí oṣù mẹ́fà àbí oṣù mẹ́jọ tí mo ti sọ. Mo rò pé ọ̀rẹ́ mi tọmọ wí láwà ní ẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ rí ni. So wọ́n wá rí wọn ní ẹ̀rí ń bẹ sámú pé yẹn lè daṣọ bo sàárè. Àkọ́kọ́ tó kọ́kọ́ mú wá tán kọ́ mú wá, wọ́n dákọ̀ sàárè ànábì. Ẹ dákọ̀ sí wọ́n daṣọ bo sàárè ànábì. So sàárè ànábì nípínlẹ̀ Ummuna Aisha radiyallahu anha ó ṣàlàyé tó fà. Ó ní láwùlá annahu khushiya an yutakhadha yani eidan, ó ní la abraznahu. Ó ní tí bá ṣe pé ẹ̀rù ń ba àwọn pé ibi tí ànábì kú sí tó jẹ́nu yàrá àwọn, bẹ́ẹ̀ náà wọ́n sì sin ànábì sí, torí bó ṣe wà nínú súnà àwọn ànábì Ọlọ́run nìyẹn. Ibi tí wọ́n bá kú sí sport yẹn náà wọ́n sin wọ́n sí. Ó ní tí bá ṣe pé ẹ̀rù wa ń ba àwọn ipe àwọn èèyàn sọ bí ibi tí wọ́n ti máa wá póòrì, tí wọ́n máa lọ, tí wọ́n máa bọ̀, tí wọ́n máa bọ̀. Ó ní la abraznahu, àwọn ò bá wó ilé yẹn kí n kálukú máa rí sàárè ànábì níbi tí ó wà gàgà ni. So mo fẹ́ kí ọ̀rẹ́ mi kọ́ lọ lè wádìí ọ̀rọ̀ yìí. Àwọn ẹ̀rí tí ń kólẹ̀ yìí kọ́ lọ máa wádìí rẹ̀. So èyí ọ̀nà. Dẹ́lẹ́yìn náà ìgbà tí wọ́n sin ànábì sínú yàrá yẹn tó wá di pé ilé ànábì ọ̀tọ̀, mọ́ṣáláṣí rẹ̀ ọ̀tọ̀. So ìgbà tó di pé àwọn èèyàn wá fẹ́ máa wá, kódà níjọ́ kan Al-Hussein tó jẹ́ ọmọ ọmọ ànábì ó kọ̀ fẹ́ nìkan tẹ́ni wá ń yọjú níbi kótókótó lé wáyé. Ó ní lá, ó ní má ṣe bá wọn mọ́. Kí tó bá fẹ́ sálámà lásán kó lọ. So gbogbo àwọn nǹkan yẹn tí ń ṣẹlẹ̀, òun ni ó fi di pé wọ́n fi sàárè sínú ilé. Wọn ò bá wo gbogbo ilé kò lára rẹ̀ ni. Abubakar àti Umar tó ń sin síbẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀. So ẹ rí i pé mo ní kí bóyá padà jọ kẹsẹ̀ bọ ṣòkòtò ọ̀rọ̀ pẹ̀lú ẹni yìí. Àmọ́ ìmọ̀ ni mo fẹ́ ká sọ kì í ṣe ebú. Torí lánàá ibi ọ̀rọ̀ tí mo gbọ́ yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní bú mi pé tó bá kú tọ́jú kan sin ọ sí kọ́tà. Ọ̀rẹ́ mi kí ló ń bú mi? Má bú mi, má ti bú mi. So òun ni pé ìgbà tó wáyá tí wọ́n padà di pé àwọn kan dé tí ọ̀rọ̀ tawhid lẹ̀, tí ìròrí Sufi ń gbanú Islam tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ojú ànábì láyé àwọn sàhábà. Bó ṣe wà nìyẹn tí gbogbo àwọn tàbí òun àwọn sàhábà fi lọ. Gbogbo sàhábà yòókù wọ́n sì máa ń gbé wọn lọ sí Baqi' ni. Ǹjẹ́ ẹ dé Baqi' dòní? Ibo ni wọ́n ta aṣọ sí ní Baqi'? Níbo ni wọ́n kọ́lé sí? Sàárè wo ni wọ́n kọ́lé lérí ní Baqi'? Lọ́wọ́ á di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀ṣọ́ ṣe. Ó ní wọ́n fi góòdì sí, góòdì wọn náà bí sàárè ànábì. Èmi gan débẹ̀ ní December yìí náà. Ẹ dákun ṣé àwọn irin yẹ́lò náà wà ní góòdì? Ẹ̀yin ò rí kí bò lẹ́yìn sí máa ń ṣe báyìí. Ó ní wọ́n kó góòdì síbẹ̀ rẹ́kẹ́tẹ́. Dẹ́lẹ́yìn náà ó ní ẹ máa wo báyìí. Ó tó bẹ́ẹ̀ ò lè rí sàárè ànábì. Torí pé ànábì sallallahu alayhi wa sallam ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́hùn gbà tó fẹ́ kú pé Allahumma la taj'al qabri wathanan yu'bad. Ànábì tó kìlọ̀ pé Ọlọ́run ọkọ̀ bẹ́ẹ̀ lọ́hùn pé Ọlọ́run mọ́ sọ sàárè mi di ibi tí àwọn èèyàn máa wá sìn tí wọ́n sọ dósà. Bákan náà
ó tún wá ń kìlọ̀ fáwọn èèyàn pé ṣọ́ra yín o ṣọ́ra yín o la'ana Allahu al-yahuda wan-nasara ittakhadhu qubur anbiya'ihim masajid wala tattakhidhu qabri masjidan. ẹ má sọ mọ́sálásí mi ẹ má sọ sàárè mi bí tẹ́ ti mọ́ wá bẹ́ẹ̀ lọ́hùn sin lọ́hùn ẹ má sọ dibẹ̀ o níta nàbí sọ lélẹ́yìí dẹ́nlẹ́yìn náà inú àwọn àfa tó wá jẹ́ àwọn àfẹ́sìn tẹ́fì rí ọ̀rọ̀ yẹn bó ṣe lọ gangan Imam Ibn Qayyim alayhi rahmatullah nínú nùníyà wọn wọ́n ní walaqad nahana an nasira qabrahu ciidan hidaran shirki birrahmani wadaca bi an la yajcal alqabra alladhi qad damma wathanan min alawthani فأجاب رب العالمين دعاءه وأحاطه بثلاثة الجدران يعني ògiri mẹ́ta náà ló tó sẹ́rí tó máa ń kẹ́ sàárè ànábì ni sàárè Abubakar ni sàárè fẹ́ǹsì mẹ́ta tó kù lẹ́yìn rẹ̀ ẹ̀rí bi débẹ̀ gbogbo Mádínà tó lọ léwò dáadáa ẹ̀rí bi débẹ̀ sàárè fẹ́ǹsì mẹ́ta wà ń bẹ̀ so òun ni pé kẹ́mọ́ wá fi yẹn ike ǹgbà tí wọ́n ṣe gbogbo ọ̀ṣọ́ sàárè ànábì yìí ẹ wá ní káwọn mọ́sọ̀ọ́sọ́ àwọn sàárè àwọn afáwa àwọn ẹni Ọlọ́run ta ló sọ fún yín pé ẹni Ọlọ́run ni wọ́n gan ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nìyẹn ta ló sọ fún ọ̀rẹ́ mi oníláwàní ta ló sọ fún ọ pé ẹni Ọlọ́run lẹ́nìkan mo ní àfáà lẹ́ni yìí ṣe àfáà túmọ̀ sí pé ó jẹ́ ẹni Ọlọ́run pé èmi náà sọ pé ẹni Ọlọ́run ń sọ pé ẹni Ọlọ́run àfáà ni ẹni yẹn àfáà ni so lẹ́gbẹ̀ẹ́ ilé wa náà sì ní lóòótọ́ kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan ìmí náà tó wà ń bò míì náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà nílọrin yìí tán daṣọ bò bẹ́ẹ̀ náà sọtá lọ́wọ́ lẹ́ni Ọlọ́run ni bó lè ṣe mọ̀ pé ẹni Ọlọ́run ni wọ́n tẹ̀ fi ń daṣọ bò wọ́n Ọlọ́run bá ní fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ìmọ̀ mẹ́rin tó bẹ̀rù Ọlọ́run ń tẹ́lẹ̀ mọ́ ròyìn pé a rò pé ẹni Ọlọ́run ni wọ́n tẹ́ bá rò pé ẹni Ọlọ́run ni wọ́n òun á ní pé kẹ́ ẹ máa daṣọ bò wọ́n mo tó wá ń dán padà ọ̀rẹ́ mi àníṣe ṣé bọ́mọlé àfáàní wọn náà àdúgbò àfáàní àdúgbò yín ta ni wọ́n daṣọ bò nínú gbogbo àfáà tí ń bẹ ládùúgbò yín nínú ojúlé mọ́kànlá nàbí mélòó ni ládùúgbò yín o tí wọ́n jẹ́ pé àwọn àfáà kọ̀ọ̀kan lọ́jáde nílé kọ̀ọ̀kan èwo ni wọ́n daṣọ bò ń bẹ̀ tí wọ́n tọ́ kọ́lé sí sàárè rẹ̀ so ó mi pé nǹkan yẹn ò sí ńlọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ntọ́lọ́lẹ̀ rárí wá láti ibì kan ní Baghdadi Kọ́írà Sudanu Fásì tẹ̀sí lọ́lẹ̀ kó wá nù so ṣé lẹ́mọ̀ wá polongo fáwọn èèyàn nílọrin ànábì ò fẹ́ nǹkan àwọn sọ̀hábà ò fẹ́ bẹ́ẹ̀ ni ànábì tó kọ̀ pé kẹ́ mọ́ máa fi iná sí sàárè kẹ́ mọ́ máa rẹ́ kẹ́ mọ́ máa fi nǹkan sí ànábì kọ̀ kẹ́ mọ́ máa sọ sàárè lọ́sọ̀ọ́ ẹ̀yin pèpè sí pé tí n bá kú kán sí mi sínú kọ́tà kílẹ̀ ń bolẹ̀ akílẹ̀ mi àti yín ti sọ tẹ́yìn di pé ègbúlẹ̀ mọ̀ bu ni sòtò wá pé ọ̀rọ̀ yìí mọ̀ bá ní mo rẹ́dí kájọ kí ẹsẹ̀ kan bọ̀ náà kájọ kí ẹsẹ̀ kan náà bọ̀ Sokoto sòun ni pé Ìlọrin wàláhì àfi ká ṣọ́ra ó ti di àṣà ó fẹ́ di àṣà fáwọn èèyàn pé táfà kan bá ti kú báyìí inú ilé inú yàrá náà ni wọ́n ń sin wọ́n sí so gbogbo tó sì máa ń ṣe àwọn afáàmọ́ nínú wàsá ìlú shirk náà ní nǹkan yẹn ìdákan jẹ́ ká ṣọ́ra fún un.